ó yá ibi tí mo gbà kọjá. Àwọn kan gbà bẹ́ẹ̀ sọdá. Oúnjẹ tó máa ra mi dán. Òun làwọn kan jẹ tẹ̀mí bọ́. Ohun tó jẹ́ bàbàrà fún wọn. Ṣóun ló fi ṣàrà fún mi. Torí mo rà àdùgbà ní irú ìrírí o, irú ìrírí tí mo rí làwọn kan rí. Ṣùgbọ́n àánú tí mo rí làwọn kò rí. Irú ìrírí o, irú ìrírí tí mo rí làwọn kan rí. Ṣùgbọ́n àánú tí mo rí làwọn kò rí gbà. Irú ìrírí tí mo rí làwọn kan rí. Ṣùgbọ́n àánú tí mo rí làwọn kan rí. Ó irú ìrírí tí mo rí làwọn kan rí. Ṣùgbọ́n àánú tí mo rí làwọn kan rí. Ọ̀rẹ́ ọjọ́ agbára náà tí ọ̀sán dòrò. Tásọjọ́ mi mọ̀ kalẹ̀. Ìràwọ̀ méje ló yọ ní òkè ọ̀run. Àwọn ẹyẹ òkè lórí àwọn. Àwọn ẹyẹ òkè lórí. Lórí oore ọ̀fẹ́. Ìràwọ̀ méje ló yọ ní òkè ọ̀run. Àwọn ẹyẹ òkè lórí oṣù. Oṣù kẹta ọjọ́ kọkàndínlọ́gbọ̀n. Ọdún 1947. Ní èyí ṣẹlẹ̀ lágogo mẹ́ta ọ̀sán. Fọwọ́ fìjì ọ̀ṣọ́fà èyí lọ́kọ̀ yìí kẹ́yìn. Tó sọ̀kalẹ̀ látọ̀run. Iye lòun náà ké. Síjọ́ mímọ́ Celestial ìfẹ́ lòun náà ké. Ẹ jẹ́ ká ló fẹ́. Gẹ́gẹ́ bí mímọ́ ti ṣe.
gbogbo wa nínú ẹgbẹ́ gbogbo àtàwà ti gbé àdéhùn ní afẹ́ mú ìjọba sí ẹgbẹ́ ìjẹ́ ká ṣe ìgbòho láti ìtẹ̀lé àdéhùn wa kí ẹgbẹ́ ìjọba kó lè gbé ìjọba ẹgbẹ́ ìjọba bẹ́ẹ̀. Ẹgbẹ́ yẹn ti gbé mi èmi dé pé ní ìsìn báyìí ní kílíníkì mi èmi dé pé ní kílíníkì mi tí wọ́n bá ti rí mi báyìí wọ́n lè ṣe operation gbogbo nǹkan máa ti fẹ́ tí bá gbé patient tuntun kan wá báyìí dókítà èmi rí o dájúdájú ẹgbẹ́ yìí ti gbé mi ní tèmi o ẹ̀jẹ̀ mi lásìkò ni a máa mú wáyé báyìí. Láti gbà tí mo ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ mo ti rí different mo tún ṣe business pẹ̀lú àwọn company ó ti wọ́n dá àwọn mọ́tò wọ́n get 200 pieces èmi tí wọ́n pé wọ́n lè padà mo tún kọ́lé aláwọ̀ ní ìtúṣà àwọn ká nísìn mo ṣe wà báyìí ẹni tí ẹgbẹ́ bá ń fẹ́ àwọn jíì lọ́dún tí àwọn ẹgbẹ́ tí wọ́n ní ìgbó tó di àsìkò ni wọ́n máa fi sílẹ̀. Mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ nínú ẹgbẹ́ ìgbó nínú àwọn ṣé ní sọ sí orí níbi tí mo fẹ́ ṣe ẹgbẹ́ nípa àyè sọ fún mi láti mọ̀ sí pé ní ìkọ̀ tí mo fẹ́ rí bẹ́ẹ̀ ni ó ní àwọn ibi sọ sí nínú ibi àwọn èèyàn wà tó jẹ́ kí wọ́n fún ní àwọn contract àwọn tó partner pẹ̀lú ìjọba ní dúpẹ́ lọ́wọ́ nínú Guys, you all have heard what you people have said. So I don't have anything to say again. So the cost depends on you, and you guys need to be strong. You guys need to be strong so that everything will be planned accomplished. Okay? ó dàbí gbogbo àti láǹfààní àti gbọ́ títí nípa ìdàgbàsókè gbogbo àti oúnjẹ bá ṣe wà tó dé bá ìgbésí ayé wa wọ́n dára pé ẹ̀jẹ̀ tí à ń gbèrò wa fẹ́ mú wá pé láti mú wá sínú ẹgbẹ́ ká máa gbìyànjú láti mú ẹgbẹ́ wa ṣe ìṣẹ́gbẹ́ òwúrọ̀ ẹjọ́ lọ. Ó dàjọ́ lọ. Àjọ lọ. Ó dàjọ́ lọ. Àjọ lọ. Ó dàjọ́ lọ. Hello. Báwo ni? Wow, that's nice. Okay. 200,000. Ó yẹ kéré náà. Ó mọ̀ fún bàtà rẹ̀. Jẹ́ kó yẹ kó 500,000. Ó yẹ 500,000. 400. Ó yẹ kí jẹ́ kó 500. Abẹ́ ẹ̀ ṣe. So don't my friend. On the 6th. Mo kú sí lọ́dún rẹ̀ lọ. Bàbá mo ní tíẹ́tà náà ẹ̀ mo ní àwọn ọjọ́ kan ní ẹgbẹ́ rẹ̀. Bàbá ẹ̀ ní pẹ́pẹ́ òkú bọ̀. Sú àrà. Àti kò sí àìsíra. Ọ̀rà. Túndé. Ojú ẹ̀ ló ń dán yìí. Túndé. Orí ọ̀rọ̀ tí mo máa bá yìí náà máa ní. Ó máa lágbára o. Ó ń sórí bí mo ṣe wà báyìí kò sẹ́nìbọ̀dì tó ń gbé mi fúnṣẹ́. Ìwọlé lé ó tún sọ pé ó ti wà fún ìbò for the month. Túndé báwo ló ṣe ṣé òde fọ̀nà mi? Àjàrà mi ti báwo? A ní mi ìrẹ́ níbọ̀dì gbéṣẹ́ kọ̀ọ̀kan fún mi. Túndé ó tún fún mi. Ṣé o rò bí eré lọ́rọ̀ tí mo sọ tẹ́lẹ̀ bí mo ṣe wà báyìí mi ò tí ì gbàṣẹ kankan ní mọ́ǹtì kò sẹ́ni bọ́dí tó pè mí fún iṣẹ́ kò sẹ́ni ẹ̀ tó fẹ́ gbéṣẹ́ fún mi bọ́n tí mo ṣe wá báyìí ni ẹ pé kò tiẹ̀ ṣàánú mi bóyá tó bá níṣẹ́ díẹ̀díẹ̀ tó ní lọ́wọ́ mo lè máa tẹ̀lé ẹ lọ sí ibẹ̀ tó yẹ. Omi ò tó fẹ́ jẹ́ bí ewu. Wo anything PO no PO kì í ṣàtẹ̀tì máa rí mi lọ. Owó gbàgbé ìwé kò ṣiṣẹ́ rẹ̀. Ajára ẹni náà tó kò ní ẹ̀. Kí ló mí ìpè máa jára? Ó sọ ọmọdé náà. Kí ni wọ́n tí mo sọ? Èmi ò kéde bẹ́ẹ̀. Sọ fún mi fẹ́ sọ ìdí ẹ̀. Ọ̀rẹ́ mọ̀ wọ́n máa ṣe lè. Màmá rẹ̀. Àgbẹ̀bà sí ẹ̀. Fún mi ní àgbẹ̀bà sí ẹ̀. Ajára ẹni náà ó kú ṣe dé fún náà tó yẹ kó ṣàkóso ọmọdé. Ṣé torí mo wá jóbìnrin yẹn wá mi lè pé kí n balẹ̀ jẹ́ kí n ṣera mi bálabàla torí mo fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn àbí kí ló ń sọ? Wọ́n náà ló ń sọ nísìnyí pé bí gẹ̀ẹ́ni mi. Mo kàn ṣáà sọ pé kò já ẹ̀ ní ìfẹ́ ọmọbìnrin ní ìfẹ́. Kí ló sọ yẹn náà ti dà? Báwo ni wọ́n sọ̀rọ̀ àgbẹ̀bà sí? Wágẹ́bà sí. Àgbẹ̀bà sí. Má máa fi sọ́kọ̀ má lè máa retí kọ́lẹ̀. Má gbàgbé mi o.
orí ẹ̀ náà ṣe. Ibo lọmọ ìgbà lọ bú mi. Mọ́mì, mo bọ̀. Ìwọ ọmọ yìí iná dídá iná ni. Wàhálà ẹ̀pọ̀ látàrọ̀ ló ti wà ní kíṣì kí ló wá ń ṣe tó tó yẹn. Ìtọ́jú yín náà ni mò ń ṣe kẹ́ ẹ lè rí nǹkan jẹ kí tó máa lọ bí iṣẹ́ náà ni. Mo ṣe ọkọ mi. Mo ti fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo ṣe ń kì í. Mo fẹ́ ṣàkíyèsí ẹ̀ sí ibi iṣẹ́ tuntun tó ṣe ìgbà yìí. Ṣó mọ̀ pé àwa la wà bíbà yìí, àdẹ̀mọ́ bí gbogbo ẹ̀ ṣe ń lọ. O máa lajú ẹ lẹ̀ ní o. Wàá rí ọ̀rọ̀ wọn ò ṣe fojúbọ̀rọ̀ wo ojúbọ̀rọ̀ ò ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ̀. Téèyàn bá dẹ̀ débi kò èèyàn máa kọ́kọ́ fojú sílẹ̀ ní bó ṣe wà bẹ́ẹ̀ yẹn tù. Ṣé wọn náà ṣàkíyèsí? Ìtọ́jú, mọ́mì, ìgbà mo ti ń wo pé lẹ́nu ìgbà tí mo débẹ̀ yìí báyìí, mo ti ń rí pé àwọn nǹkan tí ò yẹ kó wà ní àwọn nǹkan tí ò bójú tó ṣẹlẹ̀. Kò sí nǹkan tí kò sọ nìyẹn o. Màá gbìyànjú ṣá láti ṣe wọ́n náà. Ibi tí wọ́n bá fọwọ́ sí lọ́wọ́ ń gbé o. Má kọjá àyè ń bẹ̀. Rọra máa ṣe kó lè fojú rí dáadáa. Ọlọ́run á máa bá mi ṣọ́ ẹ. Wọ́n lé gọ́ńbì yìí o, káwa la wà bí ìwọ tó ṣe gbé wá ìlú òun bó ṣe ń lọ o. Ọlọ́run á máa fi ṣọ́ ẹ ṣe òní ṣiṣẹ́ gbà o. O dẹ̀ ní ṣiṣẹ́ ṣe o. Àbọ̀ Ọlọ́run á máa bá mi wà lórí ẹ̀ gbogbo ìgbà. Ìyẹn ni mo ní fi pàkíyèsí ẹ̀ sí o. Ọlọ́run mo fi bẹ̀ o. Ṣé mọ́mì, gbogbo ìgbìyànjú yín lórí mi, gbogbo ìgbìyànjú yín dẹ̀ ní jásásí lágbára Ọlọ́run. Ẹ jèrè ọmọ lágbára Ọlọ́run. Ẹ wò ó jẹ́ tètè lọ. Mo dáná lọ́wọ́ ní kí n tó jẹ tẹ́ máa jẹ tó lè ṣe ọ̀pọ̀ mi. Tún múra ibi iṣẹ́ náà kò tí ń late mi ò ṣe pápápá. Ṣe kò ní bàjẹ́ fún ọ ní ìjọ gbogbo ọdún tó sọ pé má gbàgbé o. Mo fi sọ́nà kò ṣe é. Á dà fún ẹ. Ọlọ́run á máa kúkú bá mi ṣọ́ ẹ. Àmín. Ọ́fíìsì mo ṣe ń bọ̀ fẹ́rí tẹ́lẹ̀. Nípa ọ̀rọ̀ patient tó wà ní ward C yẹn, mo fẹ́ rí mo notice pé kò improve bó ṣe wà yẹn, ó dẹ̀ ní kí car attend. Lẹ́yìn òkú bẹ́ẹ̀ kí n tètè látẹ̀lọ́, ló dà tó ní ìdí sọ́ọ̀tì tó òun ní kí fọ́ọ̀m nípa ẹ̀. Iṣẹ́ ti wà ní ọjà mi, mo fẹ́ tètè ọ. Nígbà tí fóònù mi, ó bá mi lẹ́nu iṣẹ́ ìrìnà. Ìyẹn wà lọ́dà mi, kí tẹ̀ lọ́wọ́ tó wọ́n fẹ́ oní ìfọwọ́sọ. Ṣé yóò wọlé sọ́ọ̀tì rẹ̀? Má kọjá ìjọ, má kọjá bó ṣe rẹ̀ sọ́ọ̀tì ní aṣọ. Ó bá mi lẹ́nu iṣẹ́ ìrìnà. And mo fẹ́ máa fẹ́ fast. Ó bá mi dìde kún mi fáì sí ẹgbẹ́ àdìpáàmì lọ́wọ́ ẹ̀yẹ̀kọ̀. Àwọn òdúdà sí mi kì í mọ́ ti ní jù. Mo ti pé mo ti kú ọ̀rọ̀ patient yìí ó kánilá ló ṣe ń sọ̀rọ̀. Ṣé o sì mọ níbẹ̀? Níbẹ̀ nígbà pé ọ̀rọ̀ yóò yẹ kó jẹ́ teamwork, pé patient health ó yẹ kó jẹ́ priority tiwa. Àwọn ilé ìtura sí. Ó bá fẹ́ iṣẹ́ yìí, kò lè kọ́ iṣẹ́ yìí. Ó bá fẹ́ iṣẹ́ yìí, kò lè kọ́ iṣẹ́ yìí. Ó ṣọ́ rẹ̀. Ó wọ́n ní pẹ̀lú ìgbẹ́ iṣẹ́ wa yìí. Láì sí ilé ìtura. Ó máa wá gba ọ̀rẹ́ nígbà pé teamwork iṣẹ́ yẹ kó jẹ́ pé patient yẹ kó jẹ́ priority tiwa. Ó ga ọ̀. Àjọlọ. Ó dàjọbọ̀. Àjọlọ. Ó dàjọbọ̀. Àjọlọ. Ó dàjọbọ̀. Àwò kí ló ń ṣẹlẹ̀ ojú ìfijẹ́ oúnjẹ ìfàlẹ̀ jù kí ló ń ṣẹlẹ̀ gangan. Kì í ṣe ẹ̀bi tèmi náà. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ mí inú ilé báyìí. Kì í ṣe ẹ̀bi tèmi náà. Ó ní dókítà kan ṣẹ̀ṣẹ̀ gbé wá nínú hospital wa ni. Ló ń ká mi lọ́wọ́ kó. Mo ti ṣe gbogbo apá. Mo sa gbogbo apá mi láti ṣe pé mo ṣe iṣẹ́ tí ó ṣe gbé fún mi. Bí n bá ṣe ń lọ báyìí, yóò mọ̀ mú mi báyìí. Kódà ìdọ́kọ̀ báyìí, mo ti fẹ́ parí iṣẹ́ yẹn, ó tún ká mi mọ́ bẹ́ẹ̀. Tí mo kí fún ẹ wò ó, mo gbìyànjú, ṣùgbọ́n dókítà yẹn ó ṣà ń lé mi, ó ń ṣọ́ mi lọ́wọ́, ó ń ṣọ́ mi lẹ́sẹ̀ ni. Mi mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe sí báyìí o. Doctor, please, my life depends on you. Please, don't embarrass me. Try and make it possible for me, please. Yeah, don't embarrass me. I'm counting on you big time, please. Ọ̀rọ̀ yìí ti wá dójú ẹ̀ báyìí o.
mo fẹ́ kí gbogbo ilé kó ràn mí lọ́wọ́ ó ti kọjá agbára mi. ẹ̀yin tèmi ó ti sọ pé ká lẹ́ẹ̀pẹ̀ ká fi wọ́n náà gbégbá ẹjọ́ báwo la ṣe lè. kò ní séwu kò ní séwu ẹ̀yin ọmọ erin wo àwọn olùgbà ó ń gbọ̀wọ̀ ọgbàgbà ó ń gbọ̀wọ̀ àwọn atẹ àwọn ayọ̀ agbẹ̀rẹ̀gẹ̀rẹ̀ bí ọwọ́ aṣọ àwọn òdẹ̀gbọ́n tó ní ojú ọ̀gbẹ̀rì kó wá da fáàlù iṣẹ́ yẹn ti di ṣíṣe iṣẹ́ àjọṣe wa náà àjọṣe náà ni a lè máa ní rìsọ́ọ̀tì lórí ẹ̀ àjọlọ ó dàjọ bọ̀ àjọlọ ó dàjọ bọ̀ àjọlọ ó dàjọ bọ̀. Iṣẹ́ wa yìí kò ṣe ìyá àti ẹ̀mí ogún ọdún tó bá tẹ̀ ló gbà. Ọ̀rẹ́ mi ò ní bínú sí mi. Ṣé mọ̀ wípé kò sí ọjọ́ kan àbí oṣù kan káwọn èèyàn máa wá gbẹ̀bí, wọ́n máa wá bímọ. Ṣùgbọ́n àgbẹ̀bí fún wọn. Àárí àwọn èèyàn kan wá. Ó dẹ̀ mọ bí ìlú ṣe rí. Ó mọ̀ pé ó dìgbà tán bá wá ta gbẹ̀bí fún wọn, òun la máa tó rí ti bí ta sọ. Sórí ẹnujọ́ mẹ́ta yìí ní parọ́ fún ẹ ni ẹnìkan tún wá bímọ tí mo gbẹ̀bí fún ìgbà tí mo dẹ̀ máa rí mo rí wípé ó jẹ́ ọmọ olóògùn òun ni mo ṣe mú irun ẹ̀ tí mo tọ́jú ẹ̀ ọ̀rẹ́ mi mo dẹ̀ ń dúró sí wípé tó bá ti wá wípé àjọ máa sọ kúná bá ṣe máa ń sọ. That's my big tẹ́lẹ̀ so very close of me tẹ́lẹ̀. Ọ̀rẹ́ mi kò rí bẹ́ẹ̀ kò dọwọ́ rú. Ìwọ náà mọ̀ mí ó mọ̀ wípé mi ò lè ṣe awọ kan lẹ́yìn ẹ̀ kó má mọ̀. Ó mọ̀ ọ̀rẹ́ mi, ó mọ̀ mí. Gbogbo ẹ̀mí lè máa pa. Ṣé ẹgbẹ́ mi náà wá kún ẹsẹ̀ mi náà? Ó rí pé àwọn ọmọ wọn jẹ ọmọ oṣù wọn ní owó ilé gbẹ́mẹ̀. Àdánù owó lọ́wọ́ ká tó jẹun. Ọ̀rẹ́ mi má wàá kún ẹsẹ̀ sórí ìtí mo mú wá yẹn náà ìtí mo mú yìí náà ó yìí tó àwa méjèèjì ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe àá mú lọ sọ́dọ̀ bàbá bá a ṣe máa ń ṣe bàbá bá wa yanjú ẹ̀. Ẹ̀rí sùúrù lè ń bọ̀ rẹ. Ọ̀rẹ́ mi jẹ́ pé títí kò fẹ́ lọ mú rẹ̀ lè jẹ́ wọlé lọ mú. Thank you. How are you doing today? I'm fine. You know, say the person. Certainly, you come and you rush there. You know, they give like all these other people when they respect area mama like you. And are you the good person? You get one thing you are doing about you. Very great. You see this thing. Very bad thing. Really. But I agree. You get sick for your office, get person when they grab something. Like you know, like when they grab something, and that person will come to you for the head. You know, anywhere. I think I sense where this issue might arise from. I'll make sure I sort it out. If anything will make you drag anything with anybody. See my dream, they walk home. No stay careful. I'm not an area mama, but God, they see they show me something. No wahala. Thank you very much. I really appreciate it. No wahala. Ẹ ṣáà máa rọra gbẹ́sẹ̀ ẹ rọra gbẹ́sẹ̀ kọ́kọ́ gbélé gbogbo ẹ máa rọra ẹ ṣáà máa a máa débẹ̀ ẹ máa rọra ẹ pẹ̀lẹ́ ẹ mú wò ẹ ṣara gírí ṣé ìṣàkọbí lélẹ́yìn ṣé ìṣàkọbá mi ó ṣe wọn tó ń sìn ní wọn náà wà nílé ẹsẹ̀ ẹdẹdẹ kò lè tún wọn fún wẹ́rẹ́ la máa gbọ́ lágbára Ọlọ́run a máa gbọ́ ìyá máa gbọ́ òun ẹ̀pẹ̀lẹ́ ẹni mọ́ra ìlú lọ. Ẹ máa lọ ẹ máa bí bẹ́ẹ̀ ẹgbẹ́sẹ̀ ẹgbẹ́ ọkọ̀ ẹ̀pẹ̀lẹ́ wẹ́rẹ́ lẹ máa bí a máa gbọ́ ìyá àgbọ̀ òun. Ẹgbẹ́ try ẹgbẹ́ ó ti kó jẹ àti fẹ́ níbẹ̀ tí wọ́n náà wọ́n wà ní kò jí máa ti débẹ̀ ibẹ̀ là ń wò lọ́ọ̀kan yìí àti débẹ̀ iṣẹ́ àṣàkọ̀bí lélẹ́yìí iṣẹ́ àkọ́bí ẹ ti ṣe ṣàtìsí kan rí ẹ lè jókòó àti débẹ̀ ẹ̀wọ̀n lọ́kùnrin ẹgbẹ́ ẹsẹ̀ ilé ìwọ̀n àti débẹ̀ ẹsẹ̀ ìbẹ̀ láwọn lọ́ọ̀kan yìí ó
ó ṣe pé agbègbè tó ń sìn wọn ló wà lé mo ti pè wọn ẹ máa rọra ẹ máa rọra ẹ máa rọra ẹ mọ̀ ẹ ní sùúrù àti ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù àti débẹ̀ wẹ́rẹ́ la máa gbọ́ a máa gbọ́ ìyá a máa gbọ́ tọmọ ẹ pẹ̀lẹ́ ẹ máa rọra àti fẹ́ débẹ̀. ẹ má jókòó ẹ má jókòó àti débẹ̀ ilé ẹgbẹ́ ẹ káàárọ̀ máa ti Màmá, ó fọ́ mi mọ́ ojú mi o. àti débẹ̀ àti débẹ̀ tọ̀sẹ̀. Ju bá bẹ́lẹ̀ mi ní mímí ìmọ̀. Ìwọ Ọlọ́run, irú àdáwò wà nílé ìgbà yìí, ìdẹ́ lálàá o. Ilé tí mo lálàá yìí, wò ó, ìwọ mò ń fi sáìdì lórí. Ṣé kò lè? Ó le o, ó le, ní ìfẹ́ tó fojú sókó ọmọ o. Ó mọ̀ pé mi ìpín lálàá. Àlàyé tí mo lá yìí, ó bà mí lẹ́rù o. Lórí ọ̀rọ̀ bí tó ti ṣiṣẹ́ ìlú o. Ọ̀rọ̀ yìí máa fẹ́ máa jọra bá. Jọra bí ti báwo? Sísá ní ẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ púpọ̀ ẹ̀. Ó ṣàlàyé fún wọn lábàá. Irú àlàyé náà gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níbi iṣẹ́ ìlú mo má rò bóyá mi ò mọ̀ o. Gbogbo nǹkan tí senior doctor yẹn ń bá ẹ fà. Gbogbo ẹ̀ ni mo mọ̀ o. Lórí ẹ̀ mú. Àdéhùn kan jọ ń fa iṣẹ́ mi mò ń ṣe. Iṣẹ́ ẹ̀ ló ń ṣe. O ò ní ṣiṣẹ́ ilé ìmọ̀ o. Ọlọ́run ò ní bí o ṣiṣẹ́ ṣe o ní kó tiẹ̀ bá mi. Ọlọ́run ni mo fi bẹ̀ ẹ́. Mélòó ni mo ní? O ò ní ṣiṣẹ́ bẹ̀yẹn mọ́ o. Òótọ́ ni mo sọ fún ẹ. O ò lè fi tiẹ̀ kó bá mi. Ṣé dandan ni kò ṣiṣẹ́ tí ọba káwọ́ lórí tó bá tó bẹ̀yẹ̀ á jù ú lẹ̀ ni? Dandan kọ́ ni kò ṣiṣẹ́ bẹ̀ o. Ó dà pé màá lọ wá bò mí fún òní wá fi tiẹ̀ kó bá mi. Ìwọ náà wọ́n máa jọ fojú sunkún ọmọ ṣàánú mi. Ọmọ yìí tí ò gbọ́rọ̀ yìí wọ́dà bú mi. Etí lu ẹni wọ́n kọ́ mo bá sọ̀rọ̀. Ṣé mo ṣe máa wọ̀rọ̀ ayé mi ló ṣe máa lọ náà lọ? Gbogbo ẹsẹ̀ ti sún mi. Ó tẹ̀síwájú tó káyìn tí mo máa dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi. Mo kúkú ti bá bàbá sọ̀rọ̀ lọ láti sọ fún mi nǹkan tí mo máa ṣe. Ó dà fún nǹkan tí bàbá sọ náà ni mo máa padà ṣe. Sísá títì. Láti inú mi lọ́gbà, how you dey? This fire I dey come like this, do wetin I see. Do wetin you want. That's the way I want to do. I see make I come tell you, say that's the way dey your marriage dey want to do. You no go fit follow me. I don't understand. Why you talk say make I no do wetin dey my mind? Say nothing God no dey see. God wey dey see today dey see tomorrow. For your own eye dey see today, but God wey dey see tomorrow say make I tell you say that's the way you want to do. I no go fit follow you. Ìwọ ló mọ̀ jàre gbọ̀rọ̀ mi dẹlẹ́rù ní ìkókó sọ fún ẹ̀kọ̀ọ̀kan. No be say I tell you anything. You see that thing wey dey my mind, na I go do. Nobody fit stop me say make I no do am. I don make up my mind, na I go do. And e go come out well. Nothing wey you fit tell me. I don tire, I go take that step and e go come out well. This I don talk, make e no be as if I no talk. I tell you. See, I dey comot before, but as you come sef, you don even spoil my mood. Abeg, I dey go back inside. You tell me say make I enter house. No enter. Abeg, leave me. No pray for me. I no need your prayer. Abeg, leave me. I dey go inside. I go do wetin dey my mind. You no go give me water to drink. If you like, stay there. Dey live here. You no go your house. Abeg, comot for here. Ẹ gbà mí, Ọlọ́run ṣàánú mi, ẹ gbà mí, wọ́n ẹgbẹ́ tó ṣe wọ́n ẹ̀rọ nígbà yà. Wọ́n náà ẹ gbà mí, gbogbo ẹ̀rọ àdúgbò ẹ gbà mí. Ìyá ìṣẹ̀lẹ̀ ọmọ àwọn ènìyàn wọn ló tún ṣe wọ́n. Kí ló tún ṣẹlẹ̀? Ẹ̀wọ̀n mi lọ́la lẹ́yìn, Tinubu ló fò, wọ́n fún mi wẹ̀
ẹ̀wọ̀n ẹ̀ ṣì kúndé bá àwọn ẹ̀bá ojú ọmọ ẹ̀bá àwọn ẹ̀bá parẹ́. Ẹni sùn lè ká gbà. Ẹni lè sọ pé ilé. Ẹni kan fẹ́ bẹ̀rẹ̀ kankan lọ́wọ́ yìí. Láàárín mi àti yín, kí ló mú irun orí ọmọ lọ? Ẹ wo orí ọmọ bó ṣe rí. Ẹ wo bí mo ṣe fi náà bí àgbẹ̀ ṣe fẹ́ fún mi náà nù kò sínú lórí rẹ̀ mo dẹ̀ ṣe gbé délé lóró láti àìsàn kan sí mi ni o bí ó ṣe máa wò rẹ̀ láti gbóná lọ́nà ẹgbẹ́ bá wọn ẹgbẹ́ bá wọn ẹgbẹ́ tàbí. Ẹni sùn pé kí n yí ìbéèrè láàárín mi. Ṣé ẹ̀bùn pé àjẹ́ ké lánàá ọmọ kú lónìí? Ṣọ́dá ni ọmọ bàjẹ́ tó ké lánàá ló kọ́ ọmọ jẹ. Mo dárí ọjọ́ tó a bá rí bi bẹ́ẹ̀ ni mo wọlé ẹjọ́ yá ìyá gbẹ̀bí yá ẹjẹ́ bá ń gbé dání tẹ́lẹ̀ mo ṣe ń wọ ọmọ ẹgbẹ́. Ẹ̀yin guys, àjọjẹ lórí ewé, àjọkùn lórí ewé, àjọ̀dáṣọ eléwé èrè ìbúra. Ó wá dà sí kòtò ẹgẹ́ mú ẹ̀jẹ̀ yín wá, gbogbo yín wá kọ́yìn. Bí ò fẹ́ bó ìṣẹ̀lẹ̀, gbogbo ẹ̀jẹ̀ pátá, gbogbo ẹ̀jẹ̀ máa pọ̀. Bí ò fẹ́ bó ìṣẹ̀lẹ̀. Ẹ kí ló ṣẹlẹ̀ lórí ẹgbẹ́ nínú? Kí ló ṣẹlẹ̀? A lè sáré mọ́tò kákọlù kẹ̀kẹ́ àti sapá ipá pín. Guys, nothing should happen to us. We tried our best. Olórí ọ̀rẹ́gbọ́n ọkọ̀ gbọ́dọ̀ ṣe wá ọ̀gbọ́dọ̀ ṣe wá ọ̀gbọ́dọ̀ ṣe wá. Irọ́ lẹ fi pa ọmọdé ṣe tọ́mọdé ò bá mọ ọwẹ́ lọ́wẹ́ á jẹ́wọ́ sọ́wọ́ ọ̀tún á wà jẹ́wọ́ sọ́wọ́ òsì á wà jẹ́wọ́ mọ́ ọwẹ́ nínú ìwé. Èyí ó ṣe wílé ìkókun jẹgbẹ́ ẹ máa mọ́ ṣe wà sí ẹ máa mọ́ ṣe lọ. Àlá tí mo máa ń lá lẹ́nu jẹ́ mẹ́ta ìgbìmọ̀ ayé mi mọ́ gbogbo ẹ ti sú mi báyìí o. Àlá tí mò ń lá sórí àlá oríṣiríṣi ni mo kàn ń lá bí kí n máa lálàá pé mo rí àwọn ọmọ kéékèèké lójú o pé wọ́n ń lé mi wọ́n ń nà mí lẹ́gba lójú o. Ó ti sú mi o, mi ò mọ nǹkan tá a máa ṣe sí mọ́ báyìí o. Alákùnrin eléyìí àtọ̀rọ̀ ọmọ rẹ̀ yìí rẹ̀ báyìí. Àbí láti ṣàwọn tó lò bó ń tọrọ dà yà kó ṣe Ọjọ́ wọn láti dé. Ẹ wo gbogbo ọyá ọmọ mi ló gbọ́dọ̀ ṣe gbogbo tẹ́ ẹ bá ṣe lórí ọmọ ìdílé ẹ̀dí a máa ṣe. Ẹ̀yin ìyá ìka ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Ẹ ti ń ṣe tipẹ́tipẹ́ òní ilẹ̀ fi ṣe àṣemọ́. Eléyìí tẹ́ ṣe yìí lè máa fi ṣe àṣemọ́. Ọmọ tó wà lọ́wọ́ mi kí lẹ fi ṣe ọmọ lọ́mọ. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lónìí ọmọ yìí. Ẹ̀yin méjèèjì ẹ̀yin ìyá àjẹ́ yóò ṣe ẹ ti ń ṣe tipẹ́ èmi lè máa fi ṣe àṣemọ́. Orí ọmọ yìí lè máa fi ṣe àṣemọ́. Ẹ̀yin méjèèjì ẹni sọ̀rọ̀ ẹ̀yin méjèèjì gbogbo iṣẹ́ ibi tẹ́ ti ń ṣe lónìí ó yẹ bẹ̀ sí ní máa kà. Ẹ máa kà tẹ́lẹ̀ ó yá ẹ máa kà ó yẹ bẹ̀ sí ní tẹ́lẹ̀ ẹ sọ ó sọ tẹ́lẹ̀. tó bá bẹ́ẹ̀ náà iye ló ta pé káàbẹ̀ láàlú. Ṣé mi ò sọ fún yín pé ìyá yóò jìyà dáadáa? Ṣé rí wọn? Ó yá ẹ má sọ tẹ́lẹ̀ yín. Bẹ́ẹ̀ náà lákòókò ṣe wú ẹ̀ ní bẹ́ẹ̀ ni agogo ẹ̀ ní. bẹ́ẹ̀ wá sí ọmọ olóògbé àgbègbè. Amáyọ̀ ni bẹ́ẹ̀ ni abíṣara níbi. Bẹ́ẹ̀ ni àwọn tó nílò rẹ̀ ní agbẹ́ ìlànà. Oníṣẹ́ rí ìyá ẹ̀ ìkànnìyá ẹ̀ ìkànnìyá ẹ̀ ẹ̀yẹ fọkànbalẹ̀ àwọn ọmọ yìí ti yá. Kí ló wà ṣe báyìí? Àwọn ọmọ yìí ti yá. Tí wọ́n ti kà tí wọ́n ti sọ tẹnu wọn. Bẹ́ẹ̀ ṣe máa bá kúlẹ̀ wà yẹn. Ó yẹ ìṣó sílé. Àwọn ọmọ yìí ti yá. Ẹ já lọ. My pikin, I remember that day I tell you, say, see wetin God dey reveal about you. But today, you don finally come to God. You see that God wey reveal am, say, no do that thing. He know why. He know why he reveal am. God go bless you. Amen. See that money wey you dey find, you go get am. Amen. Husband, you go get am. Amen. Children, you go get am. Amen. Everything wey dey cause blockage for your life from today, you no go see am again. Amen. As I pray am today, na so it go be in Jesus' name. Amen. Okay, stand up my pikin. Wetin I go tell you make you do God don do am. But you need to also increase your spiritual life. So you go go on 3 days fasting. Just
anyhow if you do 6 to 12 or 6 to 6 so na God dey see the heart, na God dey do something. Just 3 days. I didn't make I go 3 months. No, start with 3 days. 3 days. Start with 3 days. You go see am. I'll You go fast. see God go do for you. I go do am. Thank you. God bless you. Amen. God bless you. Fine girl. Don't worry, everything go dey okay. Amen. Ìyá mi, God no go shame you. Amen. Amen, ma. Na this my pikin o. Na that same dream wey you tell am na im be true, and my dream dey come to pass. Abeg help me pray for her. That's why I bring am come meet you. Please pray Ẹ for jọ̀ọ́ ẹ me. ṣàánú mi o. Ẹ má jẹ́ n fojú sunkún ọmọ o. Abiyamọ lẹ́yìn náà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o. I want to sing this song first. You are the mighty man in battle. Jehovah, you are the mighty man in battle. Jehovah Nissi, you are the mighty man in battle. Jehovah, you are the mighty man in battle. Dr. Titi o. Dr. Titi o. Dr. Titi o. Owó rí ẹ lásán ló fẹ́ gbà ó láì mọ̀ pé torí ògo ni kó lè kú kí irú mi lè yẹ ọlọ́run bó ṣe rí mi gbèrò tẹ́nìkan níbí bàgbà kéèyàn rí mi mú kọ́ má sọ pálákọ́rí ti lọ kòkòrò tí jẹ́ gbà òyeyè òróró ara mi náà fi ń yè yẹ orí mi má jọ rí mi mú yẹyẹ mi lọ́pìn inú àti ṣe ọlọ́run bó ṣe rí mi lérò tẹ́nìkan níbí má gbà kéèyàn rí mi mú kọ́ má sọ pálákọ́rin ti lọ ó wáyá mi ò bá tèèyàn jẹ́ kí tèmi lè dà. Mi ò níyàn ṣubú kémi lè dìde. Ẹni fẹ́ bá tèmi jẹ́ àríjà ọlọ́run o. Àjàwowó ní dára mo pè. Ó mi ò bá tèèyàn jẹ́ kí tèmi lè dà. Mi ò tìyàn ṣubú kémi lè dìde. Ẹni fẹ́ bá tèmi jẹ́ àríjà ọlọ́run o. Àjàwowó ní dára mo pè. Tó bá rí bẹ́ẹ̀ la 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 la. Ó yá gbé mi débẹ̀ rátàtàtàtàtàtàtà tí bá ti fèdè fọ́. Èso àṣà wọ́n máa bí lala rátàtàtàtàtàtà tí bá ti fèdè fọ́. Èso àṣà. Àwọn ọmọ ẹ̀yìn wọn kúrò àwọn ọjọ́ ní yàrá òkè. Ẹ̀là ahọ́n iná ìyẹn balẹ̀ wọn rátàtàtàtàtà tí bá ti fèdè fọ́. Èso àṣà. Lẹ́yìn tí wọ́n gba ìnínà yẹn tán ní yàrá òkè. Òjìjí Pétérù ó jí òkú dìde rátàtàtàtàtàtà tí bá ti fèdè fọ́. Èso àṣà. Whenever I pray it on, even if they take on, even devil run away. Ratatatatata, ratatatatata, ratatatatata.
Tẹ́mi débẹ̀ rátàtàtàtàtà tí bá ti fèdè èṣù àṣà sá wọ́n máa bí lálá rátàtàtàtàtàtà tí bá ti fèdè fọ̀ èṣù àṣà. Who dey talk wetin God no talk o? I no dey hear wetin devil sọ̀rọ̀. Mi ò gbọ́ pa, mi ò gbọ́ pọ̀, I no hear wetin devil talk. Àmì àgbáyà you say ìsìnkìní. Who dey talk wetin God no talk o? I no dey hear wetin devil talk. Who dey talk wetin God no talk? I no dey hear wetin dem. Ah, hey. This kind God, another one he no dey no go there o. This kind God, another one he no dey. Ah, ah, hey. This kind God, another one he no dey no go there o. What's that? Do 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 do. One, one. Ológo yájú wà lẹ́wọ̀n bàbá. Dẹ̀dẹ̀rídé Adébí àṣẹ́ndé. Ẹjọ́ alẹ́ pẹpẹ. Àtúntì gbẹ́dí àdìtúndé Adépẹ́ ló ń wàlúwà. Ayé ìgbà yìí tó ló ń wọ́kọ̀ ìjàwó àjọrin kọ́. Wọ́n jẹ́ ká mọ̀ lórí àsìkò èyí tó mọ́gbọ́n wá. Ọ̀rọ̀ nìràwọ̀ ṣẹ́kàn ṣoṣo lóṣù bá. Olóko yájú wà rẹ̀ ọba orin. Ṣé kò tí ì tó ni? Ó tó o. Okay.